ìfẹ́ dá odùn ó sì rẹwà. Ọlọ́run jẹ́ ká fẹ́ ọ̀rẹ́ ni. obìnrin dá lọ́dẹ̀dẹ̀. Ọlọ́run jẹ́ ká fẹ́yàwó ẹni. bẹ́ẹ̀ni alhamdulilayi ìgbéyàwó tèmi mo fẹ́ mi ò sí nọ́mbà mú ìdí nìyí tí mo fi ń fi ìdùnnú àtayọ̀ celebrate ìfẹ́ mi ayọ̀ mi ẹlẹ́yinjú ẹgẹ́ mi my beautiful wife Hajiya Rukoya Ọpẹ́yẹmí ọmọ Kẹ́hìndé Abdulwahid Abdulrazak Orolẹ́yẹ ọmọ Kọ́lápọ̀ nílé onímàjèsí etí àkùrọ̀ nílùú Òṣogbo pẹ̀lú Mr Ibrahim Taiwo Kọ́lápọ̀ lónìí ọjọ́ 24 oṣù keje ọdún tá a wà tí sọjọ́ ìbí yín 24th July happy birthday to you long life and prosperity. òbí ẹwà ọmọlẹ́bí tẹ máa ń darí fúlànà kó kéré tí kàtìkà ti ń dàgbà ó tó lọ́pẹ́ gbẹ́kùn yìí ànádẹ́rìn o abẹ́mi náà kọ́lé yìí tẹ̀ ń dààmú kí n bẹ́gbẹ́ pé wàhálà yìí àná ti wọ́n ṣe bí ẹni kò bẹ́ dọ́là tó bá dọ́là kẹ́ mọ́jà wá tí kì í lè ṣẹ̀san oore tá ṣe tó bá dọ́là kẹ́ mọ́jà wá tí kì í lè ṣẹ̀san oore tá ṣe. ẹ o ó yà èjìrẹ́ máa gbọ́ mi ṣùgbọ́n lọmọ ilé onímàjèsí etí àkùrọ̀ lóde Òṣogbo bó bí làárọ̀ àbílálẹ̀ ẹ̀yin nìkan ọmọ okùn ọ̀la àké ìkúyà ọmọ agbóyán bá mi epo yọ̀kọ̀tọ̀ nípọn àjìfà ọmọ àjìfà má jẹ ìṣẹ́ nígbà tẹ́ ẹ̀rí fàjẹmọ́ inú yín wá yọ bí kété ẹ̀yin lọ́mọ agbóyán pupa fàlejò pupa ojú ń ti yán pupa ojú ń ti ọbẹ̀ pupa ojú wa ń ti àwò pupa tá a fi tọ́bẹ̀ fàlejò pupa olókun ẹṣin kì í jọ̀rún lá ẹ̀yin la ké ìkúyà ọmọ oníkú ariwo ẹ̀yin lòrò kí àsálà ọmọ àró dẹ́dẹ́ bí òkun ẹ̀yin lọ́mọ àrè òpẹ́ta àrè pẹ́ta wọ́n gbà á bí àrè mi bá pẹ́ta kẹ́ má ṣe gbà lọ́wọ́ mi o èjìrẹ́ ní ẹ̀yin lára ìsokùn ọmọ ẹ̀dùn tí í ṣeré orí igi ẹ̀yin lọ bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ ó bẹ́ sílẹ̀ alákìsà ó sọ alákìsà dún nígbà sọ ẹ̀yin lọ́mọ búmi kí n bá ẹrẹ lé kìmí kí n padà lẹ́yìn rẹ wíníwíní lójú orogún nìyí ẹ̀yin lè jìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ èjìrẹ́ ọlọ́jọ́ ìbí o many happy returns of the day hip 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 hooray.